Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojú ọjọ́ ṣe rí, a kú gbádùn àsìkò yìí, a kú weekend. Wọ́n lè ní wọ́n ṣe ọdún Ọbàtálá ní Ifẹ̀. Àwọn gbogbo ará Ifẹ̀ péjọ, wọ́n jẹ, wọ́n mu, wọ́n ná, wọ́n lò. Wọ́n láwọn olórí náà kún bẹ̀. Gbogbo yẹn àti àwọn tó ń pè àtàwọn tó ń pè, wọ́n náà kán kún bẹ̀. Wọ́n ní ibi tí kábíyèsí ti wá lọ sí, wọ́n ní kábíyèsí ba ojú àwọn olórí jẹ́ léni, pé kì í ṣe kékeré o. Wọ́n ní ibi tí kábíyèsí wà ní ibi tán ti ń ṣe ètùtù, tán ṣe gbogbo ẹ̀. Wọ́n ló lọ ṣe sacrifice níbi iwájú Ọbàtálá yẹn. Ibi tó wà ń bẹ̀ ṣá, gbogbo nǹkan tó ń lọ, wọ́n ń lọ awuyewuye, wọ́n ní ṣe ni Mariam. Bó ṣe dìde tó lọ announce rẹ̀ pé òun ni Queen of Ilé Ifẹ̀, òun ni Gbádàkodo, òun ni kíní kan. Pé ṣe làwọn èèyàn ní wọ́n ní so pé Naomi, pé láti èní lọ pé Naomi ò sí lọ́dọ̀ kábíyèsí mọ́. Pé Naomi torí wọ́n lọ sí Ifẹ̀ o, kò bá ó lọ sí Àkúrẹ́ o, kò bá wọn wá síbẹ̀ yẹn. Wọ́n ní wọ́n ní ṣe ni Queen Naomi, ṣe ni Mariam. Wọ́n ló lérí ó léka, ó ṣe gbogbo ẹ̀. Wọ́n ní gbò wá ya ní gbogbo àwọn ará Ifẹ̀ wá ṣe wọ́n ní kò pẹ́ wà tán ṣe gbogbo ètùtù tán fẹ́ ṣe tí kábíyèsí padà sí orí síìtì. Wọ́n ní ṣe làwọn kan wá. Wọ́n ní gbogbo múùdù tí gbogbo èèyàn ní sí kábíyèsí níbẹ̀ yẹn. Wọ́n ní kò sẹ́ni tó ṣe bíi pé bóyá wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí àbí wọ́n ní nǹkan kan tó ń ṣe pẹ̀lú kábíyèsí. Pé kò tiẹ̀ sí pé gbogbo wọn kàn wọ́n ń gbójú ni. Gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbójú. Kí wá leléyìí tí kábíyèsí ń gbójú? Tí wọ́n ń gbójú fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí ti get nípa. Ó dàbí pé àwọn audience wọn nínú wọn ò dùn. Wọ́n ní ṣe ni ẹnìkan wá bá kábíyèsí pé kábíyèsí. Ẹ kàn sọ pé wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní address àwọn èèyàn pé wọ́n ní kábíyèsí address wọn pé kí ló dé? Inú yóò dùn ní ẹ̀ ṣe kíni. Wọ́n ní àwọn obìnrin, wọ́n ní gbogbo obìnrin gan pé kò sí ẹni tó wá fẹ́ ṣe ayẹyẹ nǹkan tó yẹ kán ṣe. Wọn ò ṣe pé múùdù tó ń fi lẹ̀. Wọ́n ní múùdù tí kábíyèsí fi lẹ̀, múùdù yẹn kọ́ ni ó padà wá bá. Wọ́n nígbà tó dẹ̀ yáyá, wọ́n bá sọ ẹnìkan wá sọ fún kábíyèsí pé nǹkan tẹ̀ ń sọ tẹ̀ ń announce pé báwo kí ló dé tí àwọn èèyàn wá social, àwọn èèyàn wá fearful. Wọ́n ní kí ló dé tí kábíyèsí tóun àti Naomi tán ti pòṣàn. Pé kábíyèsí ò dẹ̀ jẹ́ káwọn gbọ́. Pé wọ́n ní Mariam ni Queen ní Ilé Ifẹ̀. Wọ́n ní kábíyèsí nígbà wo tá ló sọ bẹ́ẹ̀ fún yín? Wọ́n ní kẹ́ tó padà wá jókòó pé Mariam ti announce sí gbogbo ìjókòó gbogbo agbo. Wọ́n ní gbogbo èèyàn ṣe ìjọ́ òtún nìyẹn. Pé tí Naomi ṣe yẹn pé ó ti kàbùkù dẹ̀ ti tẹ́ o, kò sí anybody tó tún fẹ́ lọ bẹ̀. Pẹ̀lú ẹ̀bẹ̀ tán bẹ̀bẹ̀ tán jẹ́ kí Naomi tó lè padà wá sí ààfin. Ní ó tún di pé Naomi ó tún ti lọ. Ta ló tún fẹ́ lọ bẹ Naomi padà? Wọ́n ní gbogbo nǹkan tí gbogbo ń sọ, awuyewuye tó wá ń sọ nìyẹn. Pé bí kábíyèsí kàn ṣe lẹ́nu ìgbà tóun lọ sí kíní tóun lọ ṣe program nínú ìṣẹ̀ràn. Kóun dẹ̀ máa ṣe gèsè. Wọ́n ní bí kábíyèsí ṣe wá kí microphone mọ́lẹ̀, ló bá kí gbogbo ìjókòó ló bá ṣe. Pé wọ́n sọ pé Naomi àti Naomi tún ti pòṣàn. Tí Naomi ò bá sí níbí, Naomi ò sí láraǹdù, ó lọ sí program, ó ṣe gbá ó ṣàwo. Wọ́n ní kábíyèsí ṣàsọ̀rọ̀ nípa Naomi. Ó ní ta ló sọ bẹ́ẹ̀ pé kó má dá anybody lóhùn. Òun ò ní ìyàwó mi ju òun ni legal wife òun. Bọ́n ṣe ń wo Naomi yẹn, òun ni ìyá kíní kan, òun ni ìyálúwà àbí kí ló ń jẹ́. Òun ni queen ni, òun ni ìyàwó òun ni authentic. Pé lẹ́yìn yẹn pé kò sí anybody. Òun ni Queen Ilé Ifẹ̀ náà. Ta ló sọ pé òun ni Queen? Pé ta ló sọ bẹ́ẹ̀? Kò sí Queen, pé gbogbo oyè pátápátá tóun àti
Naomi ti settle tí Naomi ti padà sáàfin bó ti gba ipò ẹ̀ padà pé àwọn wo ló ń sọ̀sọkúsọ yẹn. Wọ́n ní ojú tó tu Mariam lénìí ń gbọ́ jẹ́ pé nǹkan tójú wà lójú rí ìgbà tó jẹ́ pé wọ́n ò pè wọ́n síbẹ̀ tọ́ndọ̀ fi fọ́ọ̀sì lọ fi jókòó sí èmi ò tí ì rí irú tàwọn nǹkan tí ò ń ṣe ti yín tọ́lọ́run ò pè pé ẹ̀yin lẹ ní tọ́lọ́run ò lè pè fún yẹn lè máa pè mọ́ra fún yín báwo lèèyàn ṣe máa ń yan rẹ̀ ẹ̀rí táwọn olórí palace Ọọ̀ni ni mo rí rí o oníwọ̀ wọn ò pè ẹni pé ìwọ nìkan ló ń pe rẹ̀ pẹ́ kábíyèsí ẹni tó ní nǹkan gba gbogbo nǹkan pé ẹni tó ń fi ọba lé leléyìí o òun níyàwó òun dẹ̀ l'authentic òun níyàlé eléyìí òun ní gbogbo everything wọ́n tẹ bá rí bí kábíyèsí ṣe ń praise Naomi gbogbo nǹkan tí ó yẹ kí kábíyèsí ṣe látijọ́ yìí ẹ mọ̀ pé ní event ìjọ tó sọ pé kóun lọ declare Naomi gẹ́gẹ́ bíi pé òun nìkan ni ìyàwó tóun ní pé òun nìkan ni alpha and omega òun níjọ́ tí wọ́n kidnap wọn nígbà tó ń débẹ̀ pé pẹ̀lú Naomi àti kábíyèsí péjọ yẹn ni kábíyèsí fẹ́ announce torí kábíyèsí ti promise Naomi pé any event again any agbo ńlá again pé ìjọ yẹn ló máa declare because of mistake tí wọ́n sọ pé kábíyèsí ṣe níjọ́ coronation 10th anniversary tó sọ pé òun mọ nǹkan tó ṣe o béèyàn bá tiẹ̀ sọ ṣé àwọn gbogbo kíní yẹn gba gbogbo ìgboro kan gba iye kan gba íńtánẹ́ẹ̀tì kan pé kábíyèsí ló sọ pé Naomi ni ex-wife kábíyèsí nígbà tó jẹ́ pé òun ò mọ̀ tí báwo ló ń ṣe àṣẹ kábíyèsí ó ti jábọ́ lẹ́nu kábíyèsí tí kábíyèsí ò mọ̀ so kíní yẹn ó fa sùúrùtù láàrin kábíyèsí àti Naomi ní gbogbo oṣù yẹn ó fẹ́ tó oṣù méjì tán fi rojọ́ kábíyèsí dẹ̀ ti promise Naomi pé any event again ó lóun á dẹ̀ make sure pé òun á declare òun á dẹ̀ dojú ti gbogbo àwọn kọ́ńkó báyìí wọn àwọn ìyàwó fálà àwọn ìyàwó yẹn ò ṣe ìyàwó pé kí Naomi ó ṣàfihàn Naomi lọ́kàn báyìí ẹ̀dẹ̀ wá wò ní ìyí tí wọ́n á ṣe kínní kì í ṣe kékeré wọ́n ní wọn expect ẹ̀ Mary àti lérò pé bóyá ó ti tán pẹ̀lú gbogbo bálabàla tó lóun ṣe ó rò pé bóyá náà kò mọ plan Naomi àti kábíyèsí pípa lílọ sí Àkúrẹ́ Naomi tó lọ lẹ́nu ọjọ́ mẹ́ta torí ejò tó wọ́n ló ní orí kíní tẹ́rù bà tí ojú tí bẹ̀rù bojo tán ní ejò wọ́n rán ejò lọ sínú yàrá wọn ó ní Naomi sọ pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ pé kán lọ ṣe gbogbo nǹkan tó mọ̀ tó máa ṣe kóun tó tún lè padà wá sí ààfin yẹn tó rẹ́rù bà òun òun lè sún bẹ́yẹn wọ́n ní nǹkan tó wà tí kábíyèsí tó jọ nọ́ọ̀sì ìjọ méjì tí kábíyèsí tó wá sọ pé kó yìí máa lọ sákùrẹ́ náà létà kì í ṣe bíi ti ìjà wọn ọ̀já o wọ́n wà sẹpẹsẹpẹ o wọ́n lòun ní Mariam olóyún fèèkì tó lọ ń pariwo pé kábíyèsí tó tún ṣé èèyàn nìkan máa ń yin ara ẹ̀ ní mi ò rí rí táwọn olórí òun àti Ashley wọ́n ní gọ́ọ̀tù wọ́n máa gbé microphone wọ́n máa announce pé ṣé ẹ wò mí dáadáa ṣé pé èmi ni queen Ilé Ifẹ̀ o wọ́n tún máa dárúkọ Naomi ti lọ irọ́ náà ń pa ẹnu tán fi ń sọ pé Naomi ti lọ òun ni àwọn kan wá ní gbogbo wọn ní many people ṣe ń sọ pé Naomi ti lọ ẹ̀ẹ́dẹ̀ mọ bóun àti kábíyèsí ti parí ìgbà yẹn ló bí wá ṣẹ̀ṣẹ̀ wá bí ìbẹ́ta Naomi ti lọ Naomi kábíyèsí ló ń bá Naomi níbi tí ní Àkúrẹ́ mansion kò síbi tí Naomi máa lọ báyìí tí kábíyèsí ò ní tẹ̀lé ibẹ̀ ló ti lóyún kì í ṣe pé ó ti wá sáàfin o ṣe pé ó ti padà sáàfin o ibẹ̀ Àkúrẹ́ ni kábíyèsí ti lọ ń bá o tó yẹ pé wọ́n ṣe wọléwọ̀de tó ń ṣe tọkọ-tìyàwó tó ti parí ìjà táwọn olórí ọ̀dẹ̀ tó ń mọ nǹkan tó ń lọ tó ń lérò pé bóyá kábíyèsí tí wọ́n ní kábíyèsí ṣe wọ́n mọ̀ pé kábíyèsí Maradona gidi gan ni wọ́n sọ pé wọ́n ní nǹkan tí Mariam lọ ń sọ níbi tó ti ń ṣe Ọbàtálá pé wọ́n ní kábíyèsí ó fall hand wọ́n ní ó disgrace gbogbo àwọn olórí tó wà ńbẹ̀ pé ẹ̀yin kẹ̀ kábíyèsí Naomi níyàwó wọn ló sọ gbangba yàwó ó tiẹ̀ dà bẹ́ẹ̀ Naomi ò sí níbẹ̀ o ṣùgbọ́n ògo ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀
kábíyèsí ti fulfill. Mo mọ̀ pé gbogbo information yẹn máa lọ bá Naomi níbikíbi tó wà l'Ákúrẹ́. Torí ó wà lọ́lidé, ó lọ fún vacancy. Wọ́n ní gbogbo nǹkan tí òun àti kábíyèsí bá ń ṣe, wọ́n ní wọ́n dẹ̀ open ẹ̀ sí internet o. Ó lóun jókòó ní ìjókòó pé housewife lòun. So ṣé o mọ̀ pé ìyàwó gidi tí wọ́n bá fẹ́ wọ́n ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ láti máa gbé bí òdòdó àbí flower. Àwọn tí kábíyèsí kan fi ń decorate gbogbo òde yẹn kàn decorate wọn. Wọ́n ń tanra wọn. Torí tí kábíyèsí bá nífẹ̀ẹ́ wọn, kì í ṣe pé kábíyèsí máa. Ẹni tó nífẹ̀ẹ́ gidi gan, òun gangan ni Naomi yẹn. Ó tán àbùkù. Ẹ̀yin èèyàn mi jèrè. Ẹ bá mi share, kí ẹ bá mi like. Ẹ lè bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní tí n bá gbọ́ pé kò yẹ kí n má sọ fún wa, kí n máa update wa. Ẹ ṣé gan.